mùsùlùmí àti Christian gbogbo ẹnìbọn ní ń jà kì í ṣe pé jà Ìgbòho nìkan gbogbo wa là ń jà gbogbo Yorùbá ló ń jà kì í ṣe pé Yorùbá kan ń gbé àbọ̀dẹ̀fẹ́ nìkankan. tí mi bá ní ṣe olóyè Sunday Igboho tí mi bá ní ṣì wọ́n gbọ́ tí mi ìdẹ̀ nífẹ̀ẹ́ kẹ́yìn èèyàn ṣì wọ́n gbọ́ torí ẹni tí mo mọ̀ tí mo ti súnmọ́ ni àwọn ò kì í ṣe eléyìí òṣìṣẹ́ ara wa rẹ̀ Sunday Igboho rí gbogbo ọmọ Nàìjíríà bíi kan náà ṣùgbọ́n wọ́n tó bá ń rẹ́yàn jẹ àbí tó ń ṣe bálabàla ó bá jẹ Yorùbá ó bá jẹ Yíbò ó bá jẹ Fúlàní Sunday Igboho máa kọjú ìjà sí ẹ tí wọ́n ń sọ nítorí pé ọ̀tẹ̀ òun ni wọ́n fi ń fún Sunday Igboho lésì padà wọ́n ní ẹ lọ gbé nítorí ó ní kí Fúlàní kan kúrò bẹ́ẹ̀ Fúlàní kan ló ní kó kúrò àwọn Fúlàní tí wọ́n ń lo Fúlàní wọn láti máa fi kidnap gẹ́tì mi àwọn Fúlàní wà tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ nínú bank nínú àwọn under industries tó ṣì wà ní agbègbè mẹ́rin wọn ò ní kúrò àwọn kò sí nǹkan kí nǹkan tí o ò bá jẹ tó bá lọ sí orí ilẹ̀ bòmíì tó bá ti ń ṣì ìwà wò onílùú ò ní fẹ́ jẹ́ ó tú so kọ́ máa ṣì wọ́n gbọ́ èyí táwọn àwọn olóṣèlú àtàwọn ọlọ́pàá ń translate pé Sunday Igboho ó ti tàpá sófin constitution Nàìjíríà pé ọmọ Nàìjíríà ní àǹfààní láti gbé ibikíbi kò lẹ́tọ̀ọ́ àti sọ pé kò ń ṣe nǹkan tí èmi rí tí Sunday Igboho sọ ohun tí wọ́n sọ yẹn níjọba gbọ́ láti tẹ́tí sí concerns of insecurity tó wà lágbègbè yẹn ọlọ́pàá àtijọba wọ́n gbọ́dọ̀ gbọ́ sí Sunday Igboho lẹ́nu kọ́ wò pé ẹni tó fẹ́ fi ẹ̀mí ara ẹ̀ lẹ̀ láti jà fáwọn èèyàn ẹ wo ọdún tó ti ń fìyà jẹ wọ́n ẹ wo ọdún táwọn Fúlàní ti rò pé nítorí pé ẹ rí pé ó ti dé stage tẹ́ wípé wọ́n ti ń sọ ààrẹ gan lẹ́nu pé àwọn aráàlú ẹ̀ rèé ó wá lè já wọn ọ̀tá ààrẹ gan tó wá láti ìlú ẹ̀ pé bó ṣe fẹ́ máa pa àwọn aráàlú ẹ̀ ẹ jẹ́ ká máa wò ẹ̀yin tẹ́ wá láti ìlú ààrẹ tẹ́ fẹ́ ṣe tiwa yín dà ẹ bẹ̀rẹ̀ sí ń lọ káàkiri kẹ́ bẹ̀rẹ̀ sí ń balẹ̀ jẹ́ kẹ́ jẹ́ ká wá wò bóyá ààrẹ máa wá ní kọ́ bẹ̀rẹ̀ sí ń pa gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ yẹn kọ́ lè sọ kíni kọ́ lè sọ lẹ́nu is a political idea tẹ́mi rí o torí tí ó bá dákẹ́ ó máa jẹ̀bi tó bá attack àwọn Fúlàní ó sì máa jẹ̀bi ọgbọ́n ni àgbàlagbà fi ń ṣe kíni ó fi ń sá fún màálù ìdí rèé tí mo ṣe fẹ́ bẹ gbogbo mùtúmùwà gbogbo kówá wa gbogbo nǹkan kan ni politics o and gbogbo nǹkan kan ni politics pé bewúrẹ́ bá lè kú ó kú káwa ṣáà débẹ̀ ẹni tó bá máa débẹ̀ á débẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ọ̀nà tẹ́lómi mọ̀ ni pé kóhun ta ẹ̀jẹ̀ sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ kó bẹ̀rù òun kó lè gbàgbára lóhun lọ́wọ́ irú wọ̀ tó bá fẹ́ gbàgbára bẹ́ẹ̀ mi ní kó máa fún yín o àmọ́ ẹ jẹ́ ká fi bẹ̀rù Ọlọ́run sí gbogbo tá a máa ṣe torí pé èmi mọ̀ pé ààrẹ òṣàní sọ fún àwọn tó wá láti ìlú ẹ̀ pé yẹ bọ́ta lọ́rọ̀ ọkàn tèmi ni o ó lè wá jẹ́ pààrẹ wá wíìkì o tó yẹ kó kojú ìjà sọ fún wọn pé aráàlú mi ní ṣùgbọ́n ẹ ti ń gbẹ́bọ̀dẹ̀ forílẹ̀-èdè Nàìjíríà first. ká tó sọ̀rọ̀ ọmọ ìlú. tẹ bá continue tẹ́ ṣe gbogbo yín máa ẹ fi ẹ̀wọ̀n gbára ó lè máa mú lókùnkúndùn tó ṣùgbọ́n ọgbọ́n politics náà ni pé ọmọ náà là máa rán síná òun ló fà ẹjọ́ ìlú òyìnbó tá à ń lọ tí bọ̀dá tèmi àti ẹ̀gbọ́n yín tí wọ́n ń gbé bẹ̀ tán náà I'm now a British citizen I'm now American citizen ẹjọ́ kí ni culture wa fi jọmọ́ tó òyìnbó táwọn ẹ̀gbọ́n tí yín àti tèmi tán ń gbé bẹ̀ ní ìgbé àlàáfíà is the law respect of the other person's right so tí ó bá ti mú àwa tá a respect right ara wa Ìgbò ní Yorùbá Haúsá ni tayọ tribalism kúrò tí buhari ẹ rí i pé kò sí bá a ṣe ní gbé papọ̀ ìdí rẹ̀ tèmi ṣe sọ pé gbogbo àwọn nǹkan tó ń fa ìdọ̀tí àti ìjà àti tí ò sí peace ní Nàìjíríà ẹ jẹ́ ká tún tò let's restructure Nàìjíríà gbogbo àwọn nǹkan tó wà ní exclusive list ẹ kọ́kọ́ tó jẹ́ pé ó ń dá wàhálà ẹ yọ kúrò mineral resources bí wọ́n ṣe crude oil yẹn ẹ jẹ́ kí state kó take care mineral resources ẹ jẹ́ kí state ní police tiẹ̀ adi state policing ẹ jẹ́ kí state generate power fún rẹ̀ state kan tí ó bá lè ṣe ẹ ṣòfin pé state méjì mẹ́ta kò gbọdọ̀ ju mẹ́ta lọ tó lè papọ̀ kan generate power tẹ́ bá ti yọ wọ́n yẹn kúrò kí federal the president kó take care immigration custom àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ rí i pé agbára táwọn èèyàn ń lé káàkiri mo fẹ́ jẹ ààrẹ mo lè fa ọmọ olúbi padà gbogbo Nàìjíríà rò á dínkù in fact tó bá ṣe débi pé a tún wá lọ ní national emergency number pẹ̀lú database
tí ọmọ Yorùbá fi máa care fún ọmọ Igbo lọ́sọ̀ọ̀sẹ̀ kò ní mọ̀ torí kò mọ̀ ọmọ Nàìjíríà ló máa lóun care fún tí a bá lè tẹnu wá lè kò lórí yẹn ẹ rí i pé àwọn state mi they will personally attract proper urban development wọ́n á tún jẹ́ pé wọ́n lè ju Lagos state lọ. àwọn pé á di pé wọ́n á fi gbàgbọ́gà pé ìlú tèmi á dà tí. nítorí pé kò sí bó ṣe fẹ́ rí tí gbogbo ọmọ onílùú bá ń tọ́jú ara wọn tẹ́ ń secure ara yín èèyàn kan ò ní post èèyàn láti Calabar kọ́ ni kó wá dáàbò àwọn tó wà lẹ́kọ̀ọ́ Garuba ni tó bá débẹ̀ ó ti rò pé àwọn ọmọ ẹbí òun ò sí bí àbúrò òun ò sí bí ìyàwó òun ò sí bí táwọn ní kọ́ tó sọ pé yìnbọn òun ló máa kọ́kọ́ yìnbọn torí kó o mọ̀ pé òun tún padà lọ bò mí òun kọ́ òun sá lọ kó ṣe bálabàla but tí each person tó bá gbé state kankan kó protect ìlú wọn báwo ni terrorism ṣe fẹ́ gbéra. bẹ́ẹ̀ni tó tọ́ máa ṣe wọ́n wá lọ sí ìdílé ẹ̀ bí ìdílé ibo ló ti jáde wá. gómìnà gan máa fi gbogbo life ẹ̀ secure state ẹ̀ nítorí pé o ṣáà ní gbé ní outside the state ibòmí ìwọ ò dẹ̀ ní secure ara ẹ̀ kó wá máa jẹ́ kí ìyá máa jara lù torí excuse tí gbogbo gómìnà máa sọ ni pé ọwọ́ mi kọ́ lágbára ọlọ́pàá wà ẹ kò dìbò fún pé kí n dáàbò bò yín ni ètò tí wọ́n fi dáàbò bò yín kò sí lọ́wọ́ mi wọ́n ní ààrẹ ló ní agbára àti dáàbò bò yín tèmi kàn ní kémi kàn jẹ gómìnà ẹni dìná agbára mi kọ́ ẹni dìgbà gbogbo resources tó wà nílẹ̀ ẹni pé wọn àjẹ adébẹ̀ gbogbo òfin tá à ń ṣe ń lu Èkó ká fi dáàbò bora wa ẹni pé àkànṣe lásán ni a ṣe máa nílò rọ̀ lọ́wọ́ ọlọ́pàá láti òkè ká tó lè ṣe ẹjọ́ gbogbo agbára yẹn ni wọ́n gbà láti lè jẹ́ ká weak òun lèmi ṣe ń pariwo pé tó bá tún di ọ̀la ta tún dìbò pẹ̀lú constitution tó wà nílẹ̀ ẹni tó bá tún wọlé a tún máa bẹnu àtẹ́lù mo wá bẹ̀ gbogbo àwa tá à ń ṣe ẹ̀sà sígbà ẹ̀ mo ní ẹ má dùnrùn mọ́ anybody ẹ má pariwo orúkọ ẹnikẹ́ni èmi ò jáde nítorí pé mo fẹ́ tako èèyàn kankan ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ Nàìjíríà gbọ́ nìkan. kúkú dùn pé ká tún ṣe. tá bá ti wá pa wọ́pọ̀ pẹ̀lú àwọn ta pè láwọn bàbá wa yìí wọ́n dàgbà wọn ò dàgbà wọ́n bàlújẹ́ wọn ò bàlújẹ́ ọmọ Nàìjíríà ṣì ni wọ́n. ẹ jẹ́ ká sọ fún wọn ká ṣàlàyé fún wọn ní ọ̀nà ọ̀dọ́ ká fẹ̀mí ara wálẹ̀ ni mo ṣe ní èmi fẹ́ máa sùn lórí ilẹ̀ ń bì kọ́ lè mọ̀ pọ̀rọ̀ ìka mi lára pé kò ń ṣe pé mò ń dapá pé òṣèré ni mí wá ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ àwọn nǹkan gbà sódì mo jẹ́ kó yé wọn pé kò ń ṣe pé mi ò rí gbádùn tí mo lè gbádùn ọ̀sán yìí bó ṣe wà tí bá ní títí ọ̀sán ọ̀la mo fẹ́ kúrò lórí mo fẹ́ dé lu Amẹ́ríkà àbí London kò sí nǹkan tó máa dá mi dúró Ọlọ́run ti kẹ́ mi débẹ̀ òun pẹ̀lú nǹkan tí mo ṣe fi kíní yẹn hàn nígbà tí ọ̀rọ̀ yẹn sàṣìyẹn bá ṣe parí ẹ̀yìn ní 21 báyìí 24 báyìí mo gbéra kúrò ni next available ticket I want to go to London and continue my protest torí pé kó bá dáyìn pé ọ̀rọ̀ ẹnu lásán ni kò ṣe gbogbo tọ́lọ́run bá ṣe fún yàn lè máa gbé sórí ẹ̀rọ ayélujára Ọlọ́run kẹ́mi ju èèyàn kan lọ ta ni à ń bá ṣe competition oore tọ́lọ́run ṣe fún mi tí yàṣí ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìyẹn oore tọ́lọ́run fẹ́ ṣe fún gbogbo wa òun lèmi ń béèrè oore tọ́lọ́run máa ṣe fún gbogbo wa ló ń béèrè l'Amẹ́ríkà oore tọ́lọ́run máa ṣe fún gbogbo wa ló ń béèrè ní London ní ìlú yẹn ṣe tòrò làwa ṣe ló ń ṣerú mbẹ̀ oore tọ́lọ́run máa ṣe fún mi tí máa fi oppress ẹnì kejì ni mo wá èmi ò nẹ́ni tí fẹ́ oppress torí nǹkan tẹ́ni yẹn ní mi ní nǹkan tí mo ní kò ní ẹjọ́ kí ni wọ́n á ní mo fẹ́ máa fi gapá a máa réyàn kan tajọ́ ń ṣe fíìmù tó bá kí ọ̀fọ̀ mọ́lẹ̀ báyìí a máa pọ̀fọ̀ bígbà ẹni yẹn ẹgbẹ́sẹ́gbẹ́ mi kájọ fọ òyìnbó ṣípẹ́ ó lè má ẹ̀mí ẹ̀ lè má gbé story mi ti máa kọ nírọ̀rùn tí máa ṣe gbogbo ẹ̀ tó máa gbé báwo lọ́lọ́run ṣe ń ṣe tó ń ṣe fún bọ̀bọ̀ ẹlòmíì tẹ̀rí tó ní orúkọ tó ń ṣe wẹ́ kò lè ronú 1/10 nǹkan tí mo rò àmọ́ra wa tábàdọ̀ ọ̀gbẹ́ kò sí nǹkan kan ẹni gbìyànjú à ń gbà fúnra wa ìyẹn ló fà tẹ́mi ò ṣe ń nẹ́ni tí mò ń lára àbí tí mò ń kọ́ ìyẹn ló fà tó yẹ pé kò sẹ́ni tí mi lè ràn lọ́wọ́ kò sẹ́ni tí mi lè dúró tì torí mi ì réyàn kan as competitor kò pọ́n mi lé fún mi ní fi mí sáàyè mi má dẹ̀ tẹ ojú mi mọ́lẹ̀. They have homes. Don't neglect them. Don't waste their sacrifices. Don't waste their pain. This world, but the outside world, outside the world.
all these sacrifices. Yeah, hold on. This is midnight, bro. Midnight, bro. Listen to our prayer. Give us police that will be so God-fearing. God, if you're still listening, look at the blood that has been split. Look at those that have been bruised. Look at the vigil. Look at our sacrifices. Look at our supplication, Lord. We are submissive, Lord. We are calm, oh Lord. We believe you are God. If you are listening, God, wherever you are, if you understand and you appreciate sacrifices, we have sacrificed what we can so that we can have a better country, so that we can have a better security. Look at our genuine sacrifice. We are genuine. We are honest from our hearts. We are doing this not for any other person, but for those innocent children, our aged parents, our weak parents, our brothers, our sisters, our friends, so that we can have a country we can be proud of, so that we can have a country that we would not wish to run away from. Mo ń bẹ̀ yín, mo ń rọ̀ yín. Ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ rò pé kíní tó ṣe yìí tó ń ṣe yóò kàn mí. Ẹ ti dàgbà, ó ṣeé ṣe kí ẹ rò pé kò kàn yín. Àmọ́ ogun ìta ṣe ń bì, ọ̀rọ̀ tá à ń ní ká sọ pé ká máa sọ sókè nítorí ọmọ yín, dọ́tà yín, sọ́ọ̀nù yín tó jẹ́ pé kó mọ̀ pé lọ́la kò sí nǹkan kan fún òun lùlù yìí. Ọmọ yín tó ń dàgbà bọ̀ yẹn, nǹkan tó máa dàgbà sí ojú wípé tó bá ti rí owó díẹ̀ kó lọ tò lẹ́mbàsì kó dẹ̀ fẹ́ sá lọ. Òkè táwa fẹ́ sọ̀rọ̀ sókè sí ni pé ẹ má níwá lára mọ́. Ní kẹ́ má ẹ̀yin lẹ́ lówó yẹn tẹ́fẹ́ ẹ kó jẹ́, but ìkọ́ta ní kẹ́ ṣe fún wa yẹn ẹ gbé fúnra yín ẹ̀yẹ pèsè kíní ẹ̀ fáwa national emergency number ẹ gbé contract ẹ̀ fọ́ rẹ̀ yín àtàwọn family yín bọ̀ ẹ provide ẹ̀ fáwa ó ti tọ́ wa ọjọ́ ọ̀la nìyí tó kù máa ma ṣe kíni á máa yanjú ara ẹ̀ ìyẹn lókè tá à ń sọ answers tá à ń sọ òun ni pé bá ṣe wà yín tabanika stop ẹ tí ì sọ fún wa bí ọmọ èèyàn common man bó ṣe máa gba justice tí ọlọ́pàá bá lù nínú police station tó tọ́ṣọ ẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé tọ́ṣọ lè fi ṣe investigation ẹ mọ̀ yọ tíráàkì kẹtù lè ṣe tíráàkì náà ẹ̀kọ́ ẹ máa lọ sí command gba approval ẹ gba owó lọ́wọ́ ẹni tẹ́ fẹ́ bù ẹ wá ní ẹ̀ ń bẹ̀rẹ̀ tíráàkì ṣé gbogbo èèyàn ló ní àdúrà owó yẹn òkè tá à ń sọ̀rọ̀ ni pé ẹ̀yin ọlọ́pàá ìjọba ẹ ṣètò yẹn kí ó wà kárí ẹ fún wa ní national emergency number ẹ fún wọn ní tracking device ẹ increase the salary wọn èmi kí tẹ́lẹ̀ àwọn ọ̀dọ́ account mi ẹ jẹ́ kí n ní àǹfààní àti lè pe ọlọ́pàá pé èèyàn kan fẹ́ pa mí o mo dẹ̀ ti sásùrù gorodomu bí ẹ máa bọ̀ láàrin ìṣẹ́jú mẹ́ta kọ́ dé kí n má mọ Dangote kí n má mọ anybody kí n dẹ̀ lè pè bí Dangote ṣe lè pè ìyẹn lò òkè tá à ń sọ yẹn ní EndSARS mo ti ya wèrè o mo dẹ̀ máa sọ̀rọ̀ sókè wèrè gidi ti wà lẹ̀ ẹ wo wèrè ní bí aṣọ kan mò ń wọ̀ láti ìjàrùn wèrè kọ́mọ Nàìjíríà lè ṣe kí ni kọ́ lè gbàdúrà mi ò change aṣọ mi ìwẹ̀ láti ìjàrùn ilẹ̀ ńlẹ̀ ń bí iwájú àṣẹ́bí mò ń sùn mo ti ya wèrè ilé sọ̀rọ̀ sókè ni o tá bá ti rí ọ̀rọ̀ security yanjú torí pé gbogbo nǹkan tá a fẹ́ gbádùn nílé ayé ó dìrọ̀ mọ́ kí ni ó dìrọ̀ mọ́ nǹkan tí wà lọ́wọ́ olóṣèlú tí wọn bá dẹ̀ fẹ́ fún wa fear sọ̀rọ̀ sókè wèrè fear òun ni wọ́n máa ń lò tí wọ́n fẹ́ ká fi máa sọ̀rọ̀ fear yẹn làwọn náà tà fọmọ wa but fear yẹn láti bá ògbé political jazz yẹn àti bàjẹ́ ó ti yẹ yí lábẹ́ bó tilẹ̀ òun kórí àti mi àti jẹ́ yàwó rẹ̀ pọ̀ ní wàhùn rí so no àní kọ́ mọ̀ pé ṣé èèyàn máa bá wèrè jà ṣé ó yàrá sí wèrè nígbà tó bá yàrá lórí you carry food come àwọn ṣe ó fi ṣá mi ṣọ́ọ̀nì fi orí họ ìjọba ti yọ̀nà lù ámì kò tiẹ̀ wo bẹ̀ torí àlùyàn so lábẹ́ bó tilẹ̀ òun kórí ẹ fún wa ní standard policing ẹ má fún wa lówó ẹ má ṣe kíni iṣẹ́ a máa provide fúnra wa ẹ kàn jẹ́ ká wa secured ẹ jẹ́ káwọn àlejò wa kí wa kọ́kọ́ wọn balẹ̀ pé tí ò bá tiẹ̀ rí mi bóyá táyẹ̀ fọ́ àbí èèyàn kan le àbúkọ̀ gbọ́ ariwo how wà safe kò ṣe pé. ẹ lè imagine ọ máa lo sword máa lo àdá máa lo gbogbo ẹ̀ náà wọ́n fẹ́ máa fi kọ́ra mọ́yàn ni so ẹ̀bẹ̀ tí fẹ́ bẹ̀yìn ọ̀rẹ́ mi ọlọ́pàá tí yín náà là ń ṣe yín náà lè má padà gèrè gbogbo ẹ o àmọ́ ọgbọ́n àti kẹrẹ ẹ má fi kànnà ṣiṣẹ́ yín mọ́ ẹ má fi kànnà ṣiṣẹ́ ọlọ́pàá iṣẹ́ ọlọ́pàá ọ máa ń fi ẹ̀lẹ̀
ọlọ́pàá máa ń rẹ́rìn tọ́lọ́pàá máa fi rẹ́ ẹlú ẹ̀wọ̀n kò ní gbá etí ẹ excuse me sir or you doing please step down nítorí iṣẹ́ yẹn ó ní àpọ́nlé ẹ̀ẹ́dẹ̀ nígbà bẹ̀tẹ̀ owó oúnjẹ yín ó lọ dédé ẹ make sure pé ọlọ́pàá wọ́n transfer yàn láti Calabar sí Èkó ni kò ń ṣe pé ó máa fọṣù mẹ́ta wálé kó tó níbi tó máa sùn kò níbi tó máa sùn ó dẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ a máa kanra máràlú ẹ fètò sí gbogbo yẹn it must be a standard law and procedure ẹ̀yin náà owó tó yẹ kó fi tọ́jú àwọn ọlọ́pàá ẹ̀yin tẹ́ ti kó tẹ́lẹ̀ ẹ má bínú ẹ má kó lọ ìtọ́ba chelsea ẹ lò that is what we are saying that is endsars tẹ́ ẹ bá ṣe yẹn national emergency how all police officers kọ́ lọ fún training at examination on human rights ní kúrò títí o tá a bá sọ fún wa à ń lọlé àgbóbò yín ni o ẹ̀tọ́ mi lélẹ́yìn mi gbọ́ aṣọ lọ́wọ́ yín o ẹ̀yin kọ́ lẹni títí tí mò ń sún o ayọ̀ yín síbẹ̀ ni kò ṣe pa fún yín lágbára kẹ́ máa ṣe bí èmi lọ́lọ́hún ẹ̀ ń ṣọ́ lọ́hún o. kò ní já lọ́mọ kò ní já lọ́mọ kò ní já lọ́mọ ogún ọ̀tẹ̀ yìí o kò ní já lọ ogún ọ̀tẹ̀ yìí o kò ní já lọ ogún ọ̀tẹ̀ yìí o kò ní já ṣe ti gbọ́ òun náà sọ yẹn o kò wọ́n tó fẹ́ kò wọ́n tó fẹ́ ní kẹ́sẹ̀ fún wa ti sọ̀rọ̀ lókè àti pariwo. Sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ sókè wẹ̀rẹ̀ ìkìlọ̀dà sọ̀rọ̀ sókè ìkìlọ̀dà jẹ́ ọlọ́run ẹ̀ lọ́jà. èyí ní wẹ̀rẹ̀ tí ó sọ̀rọ̀ sókè rí. bàbá ìyá wọn ló fẹ́ ṣe. bàbá ẹ̀wọ̀n ìgbàtẹ́rù bá wà náà lè sọ̀rọ̀. I want health. I want good health. I want it. Give me. Yes. I want good road. I want good education. Yes, sir. I want security. Yes, sir. I want national emergency. Yes. Yes, it's okay. Yes, sir. Hey, they let me. Yes. I'm a solo winner. Come on, Lumi. I'm a solo winner. Nigeria. Àti jáde. Àwọn aláyọ̀ yìí síbẹ̀. Kí ni wọ́n ṣe? sọ̀rọ̀ báyìí tó ṣe dáadáa ló mọ̀ ṣe Let's get together.
Tabamu. Abamini Please, all the security personnel around, please help us. Help us man edges. Help us man edges. We want to protect our people. If you are here with us and you can hear me, come closer. Come closer. Come closer. Let us be one united force. We are hearing that some people are marching. They are coming from one place. We are waiting for their fathers. We are waiting. Please, our security personnel, help us be out there on the lookout. And everyone, all of you here, be at alert. Don't lose guard. Try and recognize the person standing next to you. The brother beside you, the sister beside you. Look at that person very well. Look at that person very well and try and recognize the person. Be your brother and sister keepers right now. We are not going anywhere. We want them to even cut them out. But if you are here with us, oh, Bonjewa, oh, Shawalada, Amamu Yae, Tawati Mue, Taba Mue. See my hand. See my hand. Mo fọwọ́ gba 2x4. Mi ò dẹ̀ ń ja kàràtò. Mi ò mọ̀ọ́jà. Mo fọwọ́ gba 2x4. Ìkọ̀ra pọ̀ nínú mi o. So please, if you can hear my voice, even if you want to stay at a distance, just be very, very alert. And once you notice foul play, sọ̀rọ̀ sókè.